tí wọ́n bá ń pe gbogbo ẹran tó lówo sápèjẹ àbí síbi ọ̀rọ̀, kò yẹ ìgbín láti máa yọjú pé owó máa ń bẹ lórí òun náà. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin ọmọ ọ̀sán tí ń kó pónpóró bá ìyá rẹ̀ kan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, tó bẹ̀rẹ̀ sí yọnu sílùú Ìwó torí pé bàbá ọba Olúwo tilẹ̀ ó gbà wọ́n nímọ̀ràn lórí ọ̀rọ̀ eégún òòṣà tí èròbìnrin sójú, tí èyí sì fẹ́ rí ọmọ èké, kódà àtá tó fi dórí ọmọ ẹ̀ gan kì í fẹ́ bá a pàdé. Wọ́n wá gbà wọ́n mọ̀ràn pé gbogbo òòṣà téèyàn bá ń bọ àbí nǹkan kan téèyàn bá ń ṣe tó bá lóun ò fẹ́ rí obìnrin sójú àbí bá rí ọmọ kékeré, irú òòṣà àbí nǹkan báyìí inú igbó wọn lọ gbé jù sí. Ẹ dákun, aburú kí ní ń bẹ ńbẹ̀? Irọ́ wo ní ń bẹ nínú ọ̀rọ̀ tí bàbá ọba Olúwo tilẹ̀ ó sọ? Ó wá yọnu bọ́ta, ó wá ṣàbàyà gbàǹgbà, ó wá wò pé ìwọ lẹnu yẹn gbọ́rọ̀ láti wá fún ìlú Ìwó lésì. Tí ì bá ṣe pé a bá mọ àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn àlùbáríkà, àwọn èèyàn dáadáa tó wà nílùú Ìbàdàn, bíi bàbá mi onímọ̀ọ́lù Aṣíwájú Àdínì, bíi bàbá wa Oríyọmí Hamzat, àtàwọn bàbá wa tí wọ́n di òpó ẹ̀sìn mú nílùú Ìbàdàn. Tí ì bá ṣe bẹ́ẹ̀ ni, orókì tí wọ́n ń kí Ìbàdàn ò dáa. Kódà gbogbo àwọn bàbá wa tá à ń sọ yìí, wọn ò lè gbà kí wọ́n máa foríkì kí àwọn, wọ́n kàn gbà kámú torí pé tọ́ ibi tó bá jẹ́ bí èèyàn tí wọ́n bí èèyàn sí, gbogbo tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ èèyàn fara mọ́ ni. Kán máa kìyàn pé ibi olè tí jàre olóhun, àìwáyé ká mọ́ lárùn kan lára, ìjàgbó làrùn Ìbàdàn, Ìbàdàn tí ò jalè, ojú lọ́rọ́, gbogbo oríkì náà sọmọlúàbí máa jẹ. Sọmọlúàbí máa jẹ́ oríkì, ọmọlúàbí è jẹ ẹ̀. Ṣùgbọ́n tọ́ la sọ pé ọmọ ọ̀sán ní ṣe kíni ní kó pónpóró bá ìyá rẹ̀, kò sì yẹ kó kó pónpóró bá àwọn tó jẹ́ èèyàn gidi nínú Ìbàdàn, àwọn tó jẹ́ alálùbáríkà èèyàn tá a mọ̀ nínú Ìbàdàn. Ó wá bọ́ta, ó wá ní kíní kan. Gbọ́ òkì ìlú wa, gbọ́ òkì Ìwó. Ìwó tí ò bá ṣoníkọlà yóò máa tẹran. Ẹrú wẹ́wẹ́ ni a fi Ìwó tí ò ní lẹ̀kùn tí ò ní kọ́kọ́, ẹrú wẹ́wẹ́ la fi délé. Wọn ò kí olè mọ́ wa, wọn ò kí jàngbọ́n mọ́ wa, wọn ò kí jàgídíjàgan, wọn ò kí mọ́ wa. Ó wá ń fi Ìwó, ó wá ń fi wé Ìbàdàn. Àrà tó pònú kan náà dá nítorí dẹ́kùdẹ́kù bí òkú ọ̀pọ̀lọ́ báyìí, òun náà ní odò ọba ní ààlà Ìwó sí Ìbàdàn. Tá ń sọ fún ọ bẹ́ẹ̀? Níjó Ìbàdàn dé, níjó lẹ bẹ̀rẹ̀ sí dádé ńbàdàn? Níjó lẹ bẹ̀rẹ̀ sí dádé nílùú Ìbàdàn? Tó wá ń sọ pé Ìbàdàn kìíní kan. Ìbálẹ̀ lẹ máa jẹ́ ńbàdàn. Ẹbí ibùdó àwọn ológun nílùú Ìbàdàn. Ìwó ọmọ Ìwó tó jẹ́ jagunjagun tó wá Ìbàdàn bẹ́ńbẹ́, ọmọ kúta ń bẹ́ńbẹ́. Gbogbo oríṣi àyè ilẹ̀ Yorùbá làwọn jagunjagun ti wá Ìbàdàn. Baálẹ̀ ni wọ́n jẹ́ ńbàdàn. Ó wá sẹnu gbọ̀ọ̀lọ̀, ó wá rò pé o lè máa yọnu sí à ń wò. Ohun tó kàn dùn mí fún ọ ni pé ìwọ tó ń sọ̀rọ̀ tó fẹ́ máa kọ́rọ̀ bá àwọn èèyàn gidi tó wà ńbàdàn yìí ní ẹsẹ̀, jámọ́ kankan ńbàdàn. Ara arú ìwà abú, ara èṣù bú tó ní èṣù ni ìwọ jogún bá ń lé bàtọ́ lọ́mọ gbàmọ̀ gbogbo ọmọ Ìbàdàn kọ́ ló jogún bẹ́ṣù. Gbogbo ọmọ Ìbàdàn kọ́ ní sì ń bọ èṣù. Yàrá èṣù tí wọ́n ń bọ ló sún ọ títí. Ọwọ́ tí ń fún ọ lóúnjẹ, ọ̀yàdá sí ọ fẹ́ gé níjó ní. Ńgbọ̀n ọ̀sọ̀kadà, wọ́n mú ọ kúrò nídìí ọ̀kadà pé kọ́ mọ́ ráre káàkiri pẹ̀lú ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀. Ọlọ́run wá lo ẹnìkan sáàbí ẹ fún ọ tán tó wá jájú ọ̀nà, wá pò ó ti já náà tán yányán. Ó fi gbogbo lóore lójú. Síbẹ̀síbẹ̀ náà ọba tí èso ọba àkà tó fi dàn ọ́, ọlọ́bọ sọ́wọ́ jìbìtì, wọ́n lù ọ́ jìbìtì. Ó padà wálé síbẹ̀ náà, ẹni àlùbáríkà tó jẹ́ mùsùlùmí tó ń bẹnu àtẹ́ lù gan ṣẹ̀sìn àjòjì. Látàrí ìmọ́lẹ̀ Ọlọ́run àti àgbọ́yé ẹ̀sìn tí ẹni táwọn yìí gbọ́, ó tún fọ̀ mọ́ra padà. Òun gbà pé inna Allaha Ghafurur Rahim lọ́lọ́run. Bàbá wa Oríyọmí Hamzat wọ́n tún mọ́ mọ́ra padà. Ó wá sẹnu yẹbẹyẹbẹ bí ẹ ń tẹ̀gbẹ́ mọ́lẹ̀. Ẹ wá ní ẹ̀sìn àjèjì, ẹ̀sìn àjèjì kíní kan. Ó wá rò pé o lè máa yọnu sí a. Sọ́ra rẹ o, mọ́ kàbùkù o. Kí n tó máa lọ, bọ̀rọ̀ gbẹ̀yìn tẹ jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, tẹ jẹ́ mùsùlùmí òdodo, tẹ ń tẹ̀lé kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ, ẹ má bínú o. Ẹ dákun, ẹ má bínú. Ẹ rí pé síwájú kí n tó máa sọ̀rọ̀ mi, kì í ṣe gbogbo ọmọ Ìbàdàn mò ń bá wí o. Karambà ni ọmọ àlè Ìbàdàn tó rò pé ọmọ gidi Ìbàdàn lòun tí ń sọ̀rọ̀ ni mò ń bá wí, tó fẹ́ máa fi Ìwó lé orí dẹrẹ́, fẹ́ máa fi kọ́rọ̀ sọ ni mò ń bá wí.
ẹ dákun ẹ má bínú o. Kí n tó máa lọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé iléeṣẹ́ Ìyá Wahab Travel and Tour. Ètò umrah December tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn. Ẹ̀yin tẹ́ bá láǹfààní àti sanwó yín kóṣù tá a wà nínú ẹ̀ yóò tó parí, àwọn ẹ̀bùn kan wà fún yín, àwọn àǹfààní kan wà fún yín láti dínkù nínú owó tẹ́ san. Umrah December là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kódà tí Ramadan náà ẹ ń bá láǹfààní tó bá lówó lọ́wọ́ lè san báyìí. Bákan náà ni hajj náà wọ́n ń gba san díẹ̀díẹ̀. Tí Umrah December ká san lẹ́ẹ̀kan náà báyìí, wọ́n fún wa ní discount, ó wà ńbẹ̀. Ìyá Wahab Travel and Tour kò ní bàjẹ́, ẹ tẹ̀lé wa. Tẹ́ bá olúléeṣẹ́ wọn wà ní Sùúrùlérè number 4 Orogún lópòpónà UI nìbàdàn. Ibẹ̀ ni ọ́fíìsì wọn wà, ẹ kàn sí wọn bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun náà lẹ̀ ń wò nísàlẹ̀ yìí. Ẹ ṣé o.